Mi lè really sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, but mo ṣáà rí pé ibi tán ní kí n dúró sí náà ni mo dúró sí. So ibẹ̀ náà ná ti padà pè mí pé ó yá ká máa lọ. But mo gbọ́wọ́ ìbọn pé wọ́n yìnbọn. So mo padà béèrè lọ́wọ́ wọn ìgbà tán wá pè mí yẹn. Àṣé lótìítọ́ ni òwe àwọn àgbà tí wọ́n sọ wípé tí àjèjì bá wọ̀lú tó bá tọ́ka ibi tí wọ́n sin sàárè àbí àfọ́jú sí, wọ́n ní ó ti lọ́wọ́ onílé nínú. Kàyéfì ńláǹlà ló jẹ́ fún wa wípé ọ̀dọ́kùnrin eléyìí tí ẹ ti gbóhùn díẹ̀ lẹ́nu rẹ̀ tẹ́tù gbọ́ ohùn lẹ́nu rẹ̀ síwájú sí yìí, ó pẹ̀lú àwọn ikọ̀ eléyìí tó jẹ́ ajínigbé eléyìí tí wọ́n sọ pé 7 ni àwọn níye. Níbẹ̀ náà láti gbọ́ wípé ẹnìkan tó jẹ́ Ifeanyi, òun ni olórí wọn. Ó lágbára. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti fi ọ̀rọ̀ wá ọ̀dọ́kùnrin yìí lẹ́nu wò yẹn arákùnrin yìí ló jẹ́ wípé ó ń fi ọgbọ́n láti sọ bíi pé kò mọ̀ nípa ohun tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tó pamọ́ báyìí ojú Ọlọ́run bá ti ẹ̀rí yẹn náà ó máa ló tó. Mo wá bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó má fara pamọ́ jẹ tèmi tí yín níyà, kó dákun dábọ̀ kó ṣíjú àánú ẹ̀ wò wá, kó má jẹ́ ká ṣìrìn, ká má rárìn fẹsẹ̀ sí, tá a bá wà nílé wa náà ká má gbélé fọrùn rọ́ láṣẹ Èdùmàrè. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó jọ̀ọ́ kó máa dáàbò wá síbi tá a ti mọ ráṣọ àti ibi tá a ti lè ṣọ́ ara wa. Ọlá jẹ́ kan ṣoṣo Ọlọ́run. Ẹ jẹ́ ká máa fẹ́lẹ́ yìí kìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́ tó bá láǹfààní láti wo fọ́nrán yìí pé ẹ ṣọ́ra fún ọ̀rẹ́. Ó dàbí pọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àná ni wọ́n ti ń fi ṣe lè torí tẹ́ bá gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ẹ jẹ́ ìṣojú ọ̀pọ̀ náà sílẹ̀ kẹ́ gbọ́ dáadáa pé àná mú ni lágbájá ẹ̀hún lọ kiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnu ló fà ní mọ́tà ló ti máa ń dùn. Ẹ jẹ́ àgbọ̀ lẹ́nu fúnra rẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Hajiyara Malifa TV. Ẹ subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button kẹ́ lè láǹfààní àti gbádùn wa síwájú sí i. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Kí lorúkọ yín? Ayọ̀ Adédayọ̀. Ayọ̀ kí ni? Ayọ̀ Adédayọ̀. Iṣẹ́ wo lẹ ń ṣe? Iṣẹ́ pákó ni mo ṣe. Pákó? Bẹ́ẹ̀ni iṣẹ́ mi ni. Orú pákó wọ́n jẹ́ kí mẹ̀kẹ́ wá sẹ́nu sókè dé sí. Iṣẹ́ pákó, igi, iṣẹ́ igi. Ṣé àwọn kò so àbí nǹkan? Irọ́. Iṣẹ́ sọ́ọ̀mì àwọn ní pákó, òkè. Ẹ tó bí ọmọ ọdún mélòó báyìí? Bí 46 ni. 46. Ìyàwó yín ńkọ́? Èmi àti ìyàwó mi ò jọ gbé. Àwọn ọmọ yín ńkọ́ pẹ̀lú wà? Ọmọ ẹyọkan náà mo ti bí bọ́ ó ti marry wà nílé ọkọ. Ó ti marry wà nílé ọkọ. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo lẹ ṣe mọ àwọn tí ọ̀rọ̀ yìí kàn? Kí ni ipa wo lẹ̀yin kó nínú ìgbésẹ̀ yìí? Àti pé operation mélòó lẹ ti tẹ̀lé wọn lọ? 2 náà ni mo tẹ̀lé wọn lọ. Èwo àti èwo? Èwo làkọ́kọ́? Ti ọmọ tó ń sọ yẹn náà àti ti bàbá tó ń sọ yẹn ni. Ọmọ wo nìyẹn dárúkọ ẹ̀? Mi ì mọ orúkọ ẹ̀. Iṣẹ́ wo lọmọ náà ń ṣe? Mi ì mọ̀. Ó dà gbàtẹ́ dé sí yẹn báwo ni ẹ ṣe lè describe nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Wọ́n ní kí n dúró náà ní bá ṣe ń lọ, wọ́n ní kí n dúró síbì kan. So ibi tán ní kí n dúró sí náà, ìgbà tó dẹ̀ ṣe díẹ̀ náà, mo padà rí wọn náà. So wọ́n pè mí pé ó yá, a dẹ̀ jọ ń rìn lọ. Àwọn ló pè? Àwọn tájọ lọ náà ni. Kí lórúkọ wọn? Ṣùkúmà àti Ifeanyi. Ẹ̀yin mélòó ni gbogbo àwọn tó lọ sí ọ̀dọ̀ tí ọmọ wọn tẹ́ sọ yẹn? Àwa mẹ́fà ni. Ó yá ẹ̀yin? Ṣùkúmà àti Ifeanyi. Ifeanyi yẹn 2 ni wọ́n. Ok, ó di mẹ́rin. Àti Ebu àbí. Ìgbà tẹ́ ẹ débẹ̀ tẹ́ ẹ gbé ọmọ yẹn kúrò ńbẹ̀, ṣé òun lọmọ ìyàwó tẹ́ sọ wípé wọ́n ní wọ́n kọ́lé kùn àbóhùn kọ́? Àbí ọmọ wo lẹ̀yin sọ? Mi ì mọ̀ rí rárá, so but. Ọkùnrin ni àbóbìnrin? Ọkùnrin ni. Ó yá kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Mi lè really sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀, but mo ṣáà rí pé ibi tán ní kí n dúró sí náà ni mo dúró sí. So ibẹ̀ náà ná ti padà pè mí pé ó yá ká máa lọ. But mo gbọ́wọ́ ìbọn pé wọ́n yìnbọn. So mo padà béèrè lọ́wọ́ wọn ìgbà tán wá pè mí yẹn pé mo gbọ́wọ́ ìbọn láwọn yìnbọn sókè ni. Èmi náà ò really mọ̀ pé wọ́n pa á ni. Ibi tán ní kẹ́ dúró sí yẹn, ṣé wọ́n ní kẹ́ máa ṣọ́ àbáwọlé àbájáde? Ẹ jẹ́ kó ṣe ẹ sọ̀rọ̀ yẹn kó yé àwọn tó ń gbọ́ kì í ṣe pé wọ́n ní kí n máa ṣọ́yàn, wọ́n mú mi síbẹ̀ nínú pé bóyá wọ́n rí pé bóyá ẹ̀rù ń bà mí. Wọ́n ṣe ní kí n dúró síbẹ̀ torí alẹ́ ni. Báwo lẹ ṣe mọ̀ wọ́n? Báwo lẹ ṣe dọ̀rẹ́ wọn? Báwo ló ṣe ṣẹlẹ̀ tẹ́ pé bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn kiri lọ sí irú iṣẹ́ bẹ́ẹ̀? Ṣùkúmà yẹn lẹ̀gbọ́n lọ́kọ àbúrò mi kan, ọmọ àbúrò dádì mi, ìyàwó ẹ̀. So ìyẹn ni máa ń wá lọ síbẹ̀. So through yẹn náà mo fi mọ Ṣùkúmà yẹn. So ọ̀dọ̀ ẹ̀ náà ni mo máa ń lọ. Ṣùgbọ́n ẹ mọ iṣẹ́ tí Ṣùkúmà ń ṣe àbí? Mo mọ̀ pé máa ń wá odò ẹja, but mi mọ̀ pé ó ń ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ọjọ́ tẹ wá mọ̀ kí ló ṣẹlẹ̀? Ọjọ́ tí mo mọ̀ náà, ẹlẹ́ẹ̀kejì yẹn ni mo mọ̀.
So ẹlẹ́ẹ̀kejì tí mo dẹ̀ mọ̀ yẹn náà mo dẹ̀ àtìgbà yẹn mo dẹ̀ ti sá lọ́dọ̀ wọn. ẹlẹ́ẹ̀kejì tẹ mọ̀ yẹn iṣẹ́ wo ni wọ́n lọ ṣe ń jọ́ náà ìjọ́ wo ló bọ́ sí tẹ bá rántí. Mi ò rántí ijọ́ náà torí ó ti pẹ́ díẹ̀. iṣẹ́ ta náà ṣe. Ma kí n gbọ́ nǹkan tẹ́ sọ. iṣẹ́ ta ni wọ́n lọ ṣe ń jọ́ yẹn ta ni wọ́n lọ rọ́ọ̀bù ńjọ́ tí ẹ mọ̀. Iṣẹ́ bàbá yẹn ni bàbá àgbàlagbà yẹn. nínú tàkọ́kọ́ yẹn lò lówó tán fún yín. 80,000 náà fún mi. 80,000. ẹ̀kejì ńkọ́. 20,000 náà fún mi. 20,000. nígbà tó wá kọ́ àwọn owó yẹn fún yín ẹ̀rẹ̀ bèrè kówó kí náà fún yín báwo ni wọ́n ṣe rí. Mo mọ̀ wọ́n sọ fún mi náà pé owó tí wọ́n gbà lọ́wọ́ torí ọjọ́ kẹta náà fún mi. ọjọ́ kẹta náà pè mí wọ́n fún mi lówó yẹn. ọmọ olùkọ́ ní ẹgbẹ́ra yín. Ìjẹ̀bú ni mí. sáà ìgbóni jẹ gbogbo. Òkè Ṣọ̀pin. Òkè Ṣọ̀pin. ẹ máa fún màá yẹn ní màá.